A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission EFCC kọ̀ lónìí láti pèsè gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria CBN Godwin Emefiele sí ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Maitama gẹ́gẹ́ bí ó ṣe pa á láṣẹ. Adájọ́ Olúkáyọ̀dé Adéníyì ni ó pa á láṣẹ fún àjọ EFCC ní ọjọ́ kejì oṣù kọkànlá wípé kí ó yọ̀ǹda Emefiele tàbí kí ó mú un wá sí ilé-ẹjọ́ wá jẹ́jọ́ kí ó sì gba ìyọ̀ǹda. Ṣùgbọ́n ní ìgbẹ́jọ́ òní ni agbẹjọ́rò Emefiele Matthew Bukar ti sọ fún ilé-ẹjọ́ wípé EFCC tàpá sí àṣẹ. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní olúwa mi, àjọ EFCC ti tàpá sí àṣẹ ilé-ẹjọ́ nítorí òní ni ó pé ọ̀kàndínláàádọ́jọ ọjọ́ 149th day tí afẹ̀sùnkàn ti wà ní àhámọ́. Ó ní ó wà ní àhámọ́ olùṣẹ̀sùn kẹta àti ìkẹrin títí di àkókò yìí. Agbẹjọ́rò àjọ EFCC ní tirẹ̀ Farouk Abdullahi, nígbà tí ó fìdí ìwé àṣẹ ilé-ẹjọ́ múlẹ̀, sọ fún ilé-ẹjọ́ wípé kì í ṣe òótọ́ ni wípé Emefiele ti lò kọjá 100 ọjọ́ ní àhámọ́ àjọ EFCC. Ó ní ọjọ́ 7 péré ni ó ṣì lò ní ọ̀dọ̀ olùṣẹ̀sùn kẹta àti ìkẹrin. Lóòótọ́ ni àwọn gba ìwé àṣẹ, ṣùgbọ́n kò lè mú wá sí ìmúṣẹ nítorí pé wọn kò pé. Ó ní olùṣẹ̀sùn kẹta jẹ́ olùpamọ́ òfin tí kò jẹ́ kọ̀rọ̀ sí ilé-ẹjọ́ lẹ́nu. Adájọ́ wá tú àṣẹ pa lẹ́ẹ̀kan sí i wípé kí wọ́n mú Emefiele wá fún ìgbẹ́jọ́ tàbí kí wọ́n yọ̀ǹda rẹ̀ láì ní ṣùgbọ́n nínú bí ó ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 8 oṣù yìí. Emefiele tí ó wà nínú àhámọ́ láti ọjọ́ 9 oṣù kẹfà ni ó kàn sí ilé-ẹjọ́ wípé kí wọ́n bá òun kàn pa ẹ̀tọ́ ọmọnìyàn rẹ̀, yàtọ̀ sí wípé ó ń béèrè fún ìyọ̀ǹda láti ọ̀dọ̀ àjọ EFCC. Bákan náà ni ó ń béèrè fún owó ìtanràn oní-mílíọ̀nù 5 náírà láti ọ̀dọ̀ àjọ EFCC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí Yaba, ìpínlẹ̀ Èkó ti gba ìyọ̀ǹda olórin Azeez Fáṣọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Naira Marley àti aláfẹ́ ìlú Èkó Balógun Elétù tí wọ́n ń pè ní Sam Larry pẹ̀lú 20 mílíọ̀nù náírà owó ìyọ̀ǹda àti ojúṣe mẹ́ta. Ọjọ́ 6 oṣù kẹwàá ni wọ́n pe Naira Marley, Sam Larry àti àwọn méjì mìíràn sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn wípé wọ́n lọ́wọ́ nínú ikú olóògbé olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad. Adájọ́ májísírèètì Adéọlá Ọlátúnbọ̀sún sọ fún àwọn afẹ̀sùnkàn kí wọ́n jọ̀wọ́ ìwé ìrìnnà wọn kí wọ́n sì máa yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní Pàǹtí lọ́sọ̀ọ̀sẹ̀. Bákan náà ni ó ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ tìkára rẹ̀ kàn sí òun lórí ẹ̀sùn yìí. Ẹni tí ó bá gbìyànjú àti ṣe èyí yóò bá ara rẹ̀ ní gbàgede ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọlánrewájú Kọ́láwọlé, ẹni ọdún 34, ti rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n gbàrun ràrun kalẹ̀ lẹ́yìn tí èsì àyẹ̀wò DNA tú àṣírí wípé òun kọ́ ni bàbá ọmọ 4 tí ìyàwó rẹ̀ bí fún un lábẹ́ òrùlé rẹ̀. Kọ́láwọlé tí í ṣe ọmọ bíbí ìlú Ìkirè ní ìjọba ìbílẹ̀ Ìrèwọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun sọ eléyìí nígbà tí ó farahàn lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ tí Oríyọmí Hamzat darí lórí rédíò Àgídìgbo lálẹ́ ọjọ́ Ẹtì. Ìròyìn jábọ̀ wípé wọ́n ṣe àyẹ̀wò DNA ní DDC DNA Diagnostic Center ìlú Òṣogbo. Akọ̀ròyìn tí ó bá ètò náà lọ ròyìn bí Kọ́láwọlé ṣe ń wu bí ọmọdé lẹ́yìn tí àṣírí tú wípé òun kọ́ ló dáṣẹ́ àwọn ọmọ 4 tí ó ń pè lọ́mọ. Ọ̀gbẹ́ni yìí àti ìyàwó rẹ̀ Tóyìntẹ̀lá ṣe ìgbéyàwó ní ọdún 2007 tí ìgbéyàwó ọ̀hún sì pèsè ọmọ 4. Kọ́láwọlé ní lẹ́yìn tí àyẹ̀wò àkọ́kọ́ tú àṣírí wípé ọmọ àkọ́kọ́ kì í ṣe ọmọ rẹ̀, èyí ló mú un lọ ṣe àyẹ̀wò ọmọ 3 yòókù kí èsì tó ṣe àfihàn wípé òun kọ́ ni ó ní ọmọ 4. Ìyàwó rẹ̀ nígbà tí ó ń fèsì, ó ní òun kò gba èsì àyẹ̀wò yìí nítorí òun kò sí níbẹ̀ nígbà tí wọ́n gba àyẹ̀wò (sample). Fún ìdí èyí,
òun kò lè gba èsì àyẹ̀wò nítorí òun mọ bí òun ṣe lóyún àwọn ọmọ wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ìlú Àbújá ti jáwé gbélé-ẹ̀ fún Musa Ilyasu Kòkòǹsó láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) bí ó ti fi Yusuf Maudati láti ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) rọ́pò rẹ̀ níbi ìdìbò Kurasi Madobi sí Garu Malam ti Federal Constituency. Ìdájọ́ ẹlẹ́ni mẹ́ta tí adájọ́ Túndé Oyèbáméjì Awótóyè darí ni ó fi ààyè gba Yusuf Datti bí ó ti sọ wípé ilé-ẹjọ́ tribunal ṣe àṣìṣe látàrí wípé wọn kò ṣe àmúlò ìlànà òfin àti wípé ilé-ẹjọ́ kò ní àṣẹ lórí ọmọ ẹgbẹ́ òṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Orílẹ̀-èdè United Kingdom ti fi ìkìlọ̀ ránṣẹ́ sí àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ láti yẹra kúrò nínú ìrìn-àjò lọ sí ìpínlẹ̀ Kogi, Imo àti Bayelsa nítorí ìdìbò tí ó fẹ́ wáyé ní ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ọjọ́ 11 oṣù yìí. Ìkìlọ̀ yìí ń wáyé lẹ́yìn tí United States gbé ìkìlọ̀ jáde lórí ìkọlù tí wọ́n gbọ́ wípé wọ́n fẹ́ ṣe sí àwọn ilé ìtura ní agbègbè ilé ìjọba ìlú Àbújá. Yàtọ̀ sí ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí, nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ àjọ Commonwealth ilẹ̀ UK ọjọ́ 4 oṣù kọkànlá ọdún yìí ni wọ́n ti ṣe ìkìlọ̀ wípé lórí gbogbo àwọn tí ó fẹ́ rìnrìn àjò kí wọ́n ṣọ́ra fún ìpínlẹ̀ Borno, Yobe, Adamawa, Gombe, Kaduna, Katsina, Zamfara àti àwọn ìpínlẹ̀ tí wọ́n súnmọ́ omi bíi Delta, Rivers, Akwa Ibom àti Cross River. Ìkìlọ̀ yìí ń wáyé láàrin ìpalẹ̀mọ́ ìdìbò tí wọ́n ní ó ṣeé ṣe kí ó mú fàákájà dání. Nínú àwọn ìdìbò tí ó kọjá ni ìròyìn jábọ̀ lórí ìdàrúdàpọ̀ tí ó máa ń wáyé. Àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) ti fi èròǹgbà wọn hàn lórí ìgbésẹ̀ láti ṣètò ìdìbò tí kò ní ní kọ́lùkọ́họ nínú, ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n lórí ààbò ní èyí kò fini lọ́kàn balẹ̀ tó. Bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ tún ti ṣètò ààbò sí àwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí láti pèsè ààbò tó péye bí wọ́n ṣe rọ àwọn ẹgbẹ́ òṣèlú kí wọ́n yẹra nínú ọ̀rọ̀ tí ó lè dá wàhálà sílẹ̀ kí wọ́n sì pa òfin ìdìbò mọ́. Ìkìlọ̀ náà tẹ̀síwájú wípé kí àwọn ará ìlú ṣọ́ra fún ìpéjọpọ̀ ọ̀pọ̀ èrò tàbí ibi tí èrò bá pọ̀ sí, kí àwọn arìnrìn-àjò fi orúkọ sílẹ̀ sí ibi tí ó bá súnmọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ènìyàn méjì ni a gbọ́ wípé ó dolóògbé tí ẹnìkan wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nígbà tí iná jó ẹ́mbásì Canada ní ìlú Àbújá lónìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn, ìṣẹ̀lẹ̀ yìí wáyé nígbà tí wọ́n ṣe àtúnṣe ẹ̀rọ amúnáwá wọn, níbẹ̀ ni iná ti ṣẹ́yọ. Iná yìí ló fa ikú ẹni méjì, ẹnìkan farapa yánnayànna nígbà tí ẹnìkan ríbi sá gba ojú fèrèsé jáde ní ilé ẹ̀rọ amúnáwá. Àwọn wọ̀nyí ni amójú ẹ̀rọ tí wọ́n ń ṣe àtúnṣe ẹ̀rọ amúnáwá lọ́wọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Wọ́n fi kún un wípé ìdúgbàmù òjijì ni ó pa àwọn tí ó dolóògbé yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti rọ alága àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) akàwé-gboyè Mahmood Yakubu kí ó tètè pààrọ̀ alámòjútó agbègbè fún ètò ìdìbò ní ìpínlẹ̀ Imo kí ó tó di ọjọ́ ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ Àbámẹ́ta. PDP ní kí ó tètè pààrọ̀ Silva Agu nítorí wọ́n ṣe ẹ̀sùn wípé ó ti gbàbọ̀dè. Wọ́n ní ó ṣeé ṣe kí ó ṣe màdàrú pẹ̀lú èsì ìdìbò gómìnà tí ó ń bọ̀ ní ìpínlẹ̀ Imo láti fi ṣe àǹfààní fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Ẹgbẹ́ alátakò yìí rọ INEC kí ó fi ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ṣe àwòkọ́ṣe bí ó ti ṣe ìpààrọ̀ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Imo bí àwọn ará ìlú ti ń béèrè fún ìwẹ̀yànkankan síwájú ìdìbò ọjọ́ Àbámẹ́ta. Nínú àtẹ̀jáde, agbẹnusọ ẹgbẹ́ òṣèlú PDP Débọ̀ Ológunàgbà ni wọ́n ti sọ fún Yakubu kí ó gbégi dínà fàákájà ní ìpínlẹ̀ Imo nípa títẹ̀lé ìmọ̀ràn àti ìfẹ̀hónúhàn àwọn ará ìlú, ẹgbẹ́ òṣèlú
àjọ ẹgbẹ́ ọ̀dọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí àwọn kò ní ìgbẹ́kẹ̀lé nínú Silva Agwu tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ẹgbẹ́ òṣèlú APC ti fa orí rẹ̀ mábẹ́. Ó tẹ̀síwájú wípé ará ìpínlẹ̀ Imo kò lè gba ètò ìdìbò kankan láti ọ̀dọ̀ Agwu látàrí ìròyìn tí wọ́n ń gbọ́ lórí ipa tí ó kó níbi ìdìbò ilé ìgbìmọ̀ ọdún yìí tí ràbàràbà rẹ̀ kò tíì tán nílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo ti pàdánù bàbá rẹ̀ Pa Simeon Nwankwo Soludo. Òwúrọ̀ kùtù òní ọjọ́ kẹfà oṣù kọkànlá ni a gbọ́ wípé Pa Soludo di olóògbé ní ẹni ọdún méjìlélọ́ọ̀ọ́dúnrún 92 years. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ akọ̀wé gómìnà Christian Aburime ni wọ́n ti ṣe ìkéde yìí. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé ọmọkùnrin 7, ìyàwó ọmọ 8, méjìlélógún ọmọ-ọmọ àti ọmọ-ọmọ-ọmọ 6 ni ó gbẹ̀yìn bàbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Láti lè jẹ́ kí ẹ̀mí rẹ̀ wà láàyè, ọ̀kan nínú ẹsẹ̀ òṣèré ilẹ̀ Nàìjíríà John Okafor tí gbogbo ènìyàn mọ̀ sí Mr Ibu ni dókítà ti gé báyìí. Nínú àtẹ̀jáde lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni ọmọ Mr Ibu ti ṣe àfihàn yìí. Ó ní àṣeyọrí iṣẹ́ abẹ 7 ni bàbá rẹ̀ ti ṣe láàrin ọjọ́ kan. Lára rẹ̀ ni gígé tí wọ́n gé ẹsẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní èyí kò dùn mọ́ àwọn nínú, ṣùgbọ́n kò sí nǹkan tí àwọn lè ṣe sí i nítorí èyí ni ojútùú sí ìwàláàyè rẹ̀, bí ó ti fi kún un wípé àwọn ṣì nílò ìrànlọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.